kí má jà sọ́lá ọmọ tán sọ tán ò sọ tán ọmọ tán jẹ jẹjẹ tán ò jẹ tán mo kí olóyè Ṣèfúsódè ọmọdé yẹmọ Ìgbòho òòṣà mo kí gbogbo ọmọ Yorùbá pé àlàáfíà ara yóò máa jẹ gbogbo wa. Lákọ̀ọ́kọ́ náà jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin Yorùbá lẹ́ni yìnyínyìnyín kẹ́ni ó ṣe mí bá a bá ṣe ní lóore ọpẹ́ là ń dá. Ìrìn àjò tá a gbé dání ìrìn àjò orílẹ̀-èdè wa tá a gbé dání bíbọ́ kúrò nínú ìgbèkùn tá a gbé dání ọdún ìdásílẹ̀ ìran Yorùbá tá a gbé dání ohun tí wọ́n jágbà lọ́wọ́ àwọn bàbá wa tá a fẹ́ gbà padà tá a gbé dání. A pariwo lánàá pé àwọn bàbá wa gbogbo orí adé ilẹ̀ Yorùbá wọn ò dá sí wọ́n wò wá ran àwọn náà ti dìde torí wọ́n ti mọ̀ pé àwọn ará bíbá lóòótọ́ àti lódodo wọn ò bá wa ṣeré àwọn náà ti wá rí i pé lóòótọ́ àti lódodo ohun tá à ń pè ní orílẹ̀-èdè Yorùbá tó kún fún wàrà àti fún oyin agbẹ́dọ̀ gbà lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo la ò fẹ́ kí ọjọ́ ọ̀la Yorùbá kó mẹ́hẹ́ làwa náà ò fi fẹ́ dẹrú lọ́wọ́ àwọn ará bíbá bí àwọn Fúlàní ṣe dẹ bí àwọn Haúsá ṣe dẹrú lọ́dọ̀ wọn. Àwọn bàbá yẹn ti dìde mi ò lè parọ́ fún yín o I will never deceive Yorùbás. Èmi àtẹ̀yẹ kan sọ̀rọ̀ mo lè ní mi ò kọjá ilẹ̀ Yorùbá rí torí Kútọ́nù dé Ghana àwọn bàbá wa jọ di mímọ̀ fún wa pé ilẹ̀ Yorùbá ló débẹ̀ so gbogbo tí mo ìdàlẹ́ ní Yorùbá ló sọ mí dà bẹ́ẹ̀ so I will never deceive the Yorùbás. Àwọn bàbá yẹn dìde wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ láfi ní pé a ò fẹ́ máa lọ sọ́dọ̀ wọn lọ́wọ́ òfo tẹ́ bá lórí ọ̀fẹ́ àti rí àwọn màmá wa tó sọ pé tí wọ́n bá ti ṣe ọdún àjíǹde yìí tán àwọn máa ra rédíò mo ti rí àwọn màmá tó ń pè àwọn máa ra rédíò mi méjì mẹ́ta ẹ máa bá wa fún àwọn olóyè ẹ máa bá wa fún kábíyèsí nọ́tò lémi Ọmọlúkà ń bẹ lẹ́kìtì ní Oǹdó Òmeyọ̀ ń bẹ ní Ògùn state Ìyámi ọmọ Ọbásanjọ́ ń bẹ ń bẹ àáfàá Yorùbá ló wù mí apọ̀ bẹ́yẹ káàkiri tá a bá ti ń jáde kì í ṣe àwọn ọba nìkan àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ àgbà tó ní làákàyè táwọn náà rí tí igbe wa ti dọ́dọ̀ wọn just to present that radio to them. Rédíò yẹn máa jẹ́ pàtàkì nínú nǹkan gbòógì nínú ìrìn àjò tá a rìn lọ́wọ́ torí a nílò kí tẹ́ bá ń gbọ́ tó bá ní etí ọba nílé etí ọba lóko àwọn bàbá wa wá ní èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ information ni we need information eléyìí tí Gumi tó ń búra múramù káàkiri yìí gbogbo wa ó lè pẹnupọ̀ lọ́nà kan pariwo pé Gumi must be arrested. Ẹ jọ̀ọ́ support that project we need to buy that radio. Ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá ló yẹ kó ní rédíò yẹn lọ́wọ́ gbogbo ọmọ rédíò Yorùbá ìrìn àjò táwọn bàbá wa kan rìn tó bá dọ̀dọ̀ àwọn ọba yẹn wá lè mọ̀ pé àwọn ọmọ kan ti ṣiṣẹ́ rìn jìnnà wọ́n á pèsèntì rédíò yẹn fún wọn Tiwa Láṣẹ you are welcome ìwà lẹ́wẹ̀ ọmọ ènìyàn based on what we are doing tẹ́ẹ̀dẹ̀ tí í ṣe lọ Yorùbá ní yínníyínní kẹ́ni ó ṣe mí aláṣeyọrí ni yín kò ní sún yín kò ní rẹ̀yìn ẹ̀ ní wọ́wọ́ tì yóò dára fún yín o. Mo tún dé Yorùbá àyìn bàbá wa náà lè fi sí wa lẹ́nu pé iṣu àtẹnumọ́ràn kì í jóná iṣu àtẹnumọ́ràn kì í jóná. Ẹ̀yin bàbá wa ẹ̀yin lẹ́ni a máa jà a dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ sí yín lẹ́nu torí ọmọ àlè ní bàbá ẹ̀ máa bá wí tí ò ní gbọ́ ṣùgbọ́n tó wà ń bẹ̀ náà la fẹ́ kẹ́ ẹ bá wa pariwo síta kẹ́ ẹ bá wa túnṣe ewu tó wà nínú ìbanilórúkọ jẹ́ torí ó ti fi hàn gbangba kedere tí ìmọ́lẹ̀ Olódùmarè ti mọ̀ ó ti tàn sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé Gani Adams máa fẹ́ bá olóyè Ṣèfúsódè ọmọdé yẹmọ Ìgbòho lórúkọ jẹ́ ni
torí wípé àwa wo ni o bó ṣe rí lọ́dọ̀ ti tèmi ni o bó bá ṣe rí lọ́dọ̀ ti tèyín ẹ̀yin náà ẹ lè kọ jáde nínú comment tọ́lọ́run bá fẹ́ mi náà lórí ọ̀fẹ́ èmi náà ọmọ ṣe program tẹ́ ọmọ pè wọlé ó wu èmi bẹ́ẹ̀ agbára ní òsì ó ti wọn gbangba pé Gani Adams mọ̀ọ́mọ̀ fẹ́ bà Sunday Igboho lórúkọ jẹ́ ni torí ó rò pé iyì tó yẹ kó máa gbà lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá lẹ̀ ń fún Sunday Igboho ẹgbẹ́ abẹ́ ìdáhùn ó ti rí pípé bí wọ́n ṣe rò ó lọ́kàn ara wọn àti Gani o àtòsí ìlú o òsì ààrẹ o àtọ̀tún ààrẹ o àti àwọn ọ́ọ̀dì OPC ṣé ẹ mọ̀ pé ọmọbìnrin kan jáde síta tó lóun ọmọ Bàtálá I don't have anything against anybody àwọn bàbá wa ti ní ká má jà ẹ̀sùn tó fi kẹ́ ẹ̀yin ọmọ Yorùbá náà ni wípé ẹ̀ ń gbé Sunday Igboho lérí ibà Gani wọ́n ti ní ká má pè ní ibà wọn àti fi jẹba sọ̀run ó gùn wá gàràgàrà ẹ̀sùn tó fi kàn wá náà ni wípé à ń gbé Sunday Igboho lérí Gani Adams wọ́n wá ń wá ọ̀nà táwọn máa gbà tẹ́rọ pé wọ́n lè yẹ̀yẹ́ Sunday ọmọ Adéyẹmọ tẹ́rọ pé tó bá bà lórúkọ jẹ́ tẹ́rọ wípé tó bá tá méjì ẹ̀ ọmọ Yorùbá lè kẹ̀yìn sí pé àṣẹ apààyàn ni àṣẹ ìfọwọ́nà ni ẹgbẹ́ yìí ọmọ Yorùbá kí náà pè ní guy ẹ mọ̀ kéyìn ìgbé ìbò ó ti wọ̀n kedere gbangba ìmọ́lẹ̀ Ọlọ́run ti tàn sí wípé ohun tí Gani Adams tó ń ṣe ó mọ̀ọ́mọ̀ ni torí ó rò pé òun fẹ́ bí Sunday Igboho ṣubú and everyday lèmi jáde síta tí mo ṣàlẹ́jì Gani Adams àti all the followers the OPC fídíò ni lẹ́tà ni àwùjọ kan tí Sunday Igboho bá wà tó ti ń dárúkọ tó dẹ̀ ń sọ̀rọ̀ Gani Adams láì dáa kágbéjáde kí gbogbo ọmọ Yorùbá ó rí àjọ máa mú nǹkan lẹ̀ àjà o mo wá fi àkókò yìí tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ wà l'Amẹ́ríkà ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà ní Canada ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà ní London ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà ní Italy ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà ní France ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà ní Germany ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà káàkiri gbogbo àgbáyé you must do something tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn Sunday Igboho tó bá jẹ́ pé àwọn báyà àjẹ́ kankan I have nothing if I have money èmi personally máa ń lọ court tó bá jẹ́ pé mo ní kọ́lọ́run fún mi ní owó ni o and that we call ourselves a followers of Sunday Igboho táwa nílé we must gather together ká porí papọ̀ bó bá jẹ́ ṣàjàmbé lọ́ọ̀yà ni àwa náà gbẹ́dọ̀ gbégbèsè we must sue Gani Adams ó mọ̀ọ́mọ̀ ni with evidence ni mo fi rọ gbogbo ẹ̀yin tẹ́tọ́ pé Sunday àwọn ìyá mi ká pè tó bá ní ó á dẹ̀ Sunday Igboho wọ́n á dẹ̀ bú sẹ́kú ìyá mi kan òun àti olóyè dẹ̀ ń bára wọn sọ̀rọ̀ more than 30 minutes tí ó ti sọ̀rọ̀ tó ìyá yẹn dẹ̀ ń ké pé òun lórí ọ̀fẹ́ àti bá Sunday Igboho sọ̀rọ̀ òun lórí ọ̀fẹ́ ìyá yẹn ó dẹ̀ ń ṣàdúrà lọ ẹ̀yin ìyá bẹ́ẹ̀ ẹ̀yin bàbá bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú ìrántẹ́ ti jáde ẹ̀yin fi bí iṣu olóore tó jẹ́ pé nínú ìrántẹ́ ti jáde ẹ̀yin mọ pàtàkì ń tọ́ pè ní orúkọ tó jẹ́ pé nínú ìrántẹ́ ti jáde ẹ̀yin mọ ewu tó wà nínú kábání lórúkọ jẹ́ ẹ bá wa jáde o Gani mú gbẹ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́ torí ló mú tó sọ fún wa ni wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún Yorùbá ò ṣe é jà fún kó má wá dọ̀là ká má sọ pé ṣe bá sọ fún yín pé Yorùbá ò ṣe é jà fún
ṣebí Yorùbá ò ṣe nu ẹnu fún ìlú máa jó lọ máa jó lọ máa jó lọ máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ní Yorùbá máa ń lù fún yàn ó fẹ́ bà Yorùbá lórúkọ jẹ́ ó fẹ́ sọ Yorùbá lẹ́nu ni mo rọ̀ yín mo bẹ̀ yín evidence wà nílẹ̀ torí ìbanilórúkọ jẹ́ tó kọjá ilé yìí ẹ̀sùn tó tún wá fi kan Sunday Igboho ẹ̀sùn tó lágbára ni apààyàn. Let me tell you one thing in the history of the Yorubas nígbà táwa gbọ́jú wọ́n jẹ́ ó di mímọ̀ fún wa wípé even in Africa yes let me call it in Africa kò sí mínísítà kan tẹ́yàn sí ipò kan tó ń ṣiṣẹ́ lọ torí wípé iṣẹ́ tó ń ṣe yẹwò òjò yọ tó dẹ̀ mú gègé tó rí sáyẹn Bọ́lá Ìgè ni lẹ́ni àkọ́kọ́ Olúṣọ̀gá Ẹniọlá Matthew yóò dára fún ojú ẹ̀ òní tiẹ̀ we that believe in Sunday Igboho we must do something about Gani Adams bó jẹ́ kóòtù náà ní káwa náà lọ ó ti fi hàn pé yes ó mọ̀ọ́mọ̀ ni ó ṣe intentionally láti bà Sunday Igboho lórúkọ jẹ́ ìyá mi Bùnmi Adélékè yóò dára fún yín pé ènìyàn ń ṣiṣẹ́ pé wọ́n rí wípé a máa fi èèyàn joyè àwòdì kó bá lè gbẹ́dìyẹ bí ńgbà tó rí pé ó dogun pé adìyẹ ńlá agún ìró ara ẹ̀ ní ọjà mà bàbá wa Bọ́lá Ìgè mú gègé ó resign ní under government of Ọbásanjọ́ ẹ lọ béèrè ẹ lọ Google síta ṣé orú ẹni yẹ náà pa bẹ́ẹ̀ tó dẹ̀ máa lọ wọ́ọ́rọ́wọ́ ṣé orú ẹni yẹn náà wá ní ọmọ Yorùbá kan ló pa tí Yorùbá ò ní dìde ogun tí olúwa ẹ̀ kẹ́ lè mọ̀ pé géèmù ní Gani Adams ń play we must not allow it torí ewu gbogbo wa la sọ̀rọ̀ wípé olóyè Ìgbòho torí àwọn ọmọ Ìgbòho torí àwọn ìyàwó Ìgbòho bẹ́ẹ̀ ni ẹjẹ́ tí wọ́n wò pé torí Ìgbòho gan fún ara ẹ̀ kẹ́nìyàn ṣe ni kó ṣe ìlú kó ṣe ìran tó ti jáde lóore káwá sọ di apààyàn sọ gangan mo ti sọ̀rọ̀ kan ẹ̀rù ò bà mí mo ti sọ ẹni ebi pa yìí lọ́rọ̀ orí lẹ́nu àwọn bàbá wa ló ní ká má jà ó ti yẹ káwa náà jáde síta kákọ justice for Igboho justice for Igboho káwa náà máa wọ́de justice for Igboho ìbànilórúkọ jẹ́ ni látòkè wá justice for Igboho torí that ẹ̀sùn ìpànìyàn yẹn ó jẹ́ àwọn ẹ̀sùn gbòógì tí ìjọba àgbáyé ò fojú rẹ̀ wò ni mo fi pè gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà lájò tẹ́lẹ̀ fẹ́ràn Ìgbòho tẹ́ ní ọmọ ní Ìgbòho tẹ́ ní Ìgbòho kì í ṣe ọmọ lásán ẹ má jẹ́ kó borúkọ ọmọ Adéyẹmọ jẹ́ ohun tó bá yẹ ká ṣe ẹ bá wa ṣe torí Ọlọ́run ẹ bá wa ṣe o bówù bàbá Bọ́lá Ahmed Tinubu kó máa wo Gani níran àjẹ́ pé lóòótọ́ lódodo ní bàbá Bọ́lá Ahmed aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn ikọ̀ tí bàbá yẹn máa fi ń pààyàn lóòótọ́ àti lódodo èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Gani ló sọ wípé Táyọ̀ Àyìndé ni bàbá Bọ́lá Ahmed máa rán president of Nigeria now present one pé ó ní score tí Tinubu bá ti fẹ́ pààyàn ó ní àwọn tó máa rán jáde pé Táyọ̀ Àyìndé òun ló máa jẹ́ intermediary láàrin wọn tó máa gbowó ẹni tẹ́ni ká lọ payẹ alágbára ni ẹ fún wa ní 200 million Táyọ̀ Àyìndé ló máa gbé owó lọ bá wọn ni mo fi ní pé Gani Adams gbẹ́dọ̀ jáde wá rojọ́ bóyá 50 million tó gbé fún Ìgbòho tí Táyọ̀ Àyìndé tó gbé fún Ìgbòho bóyá owó bàbá wa Bọ́lá Ìgè ni Gani gbẹ́dọ̀ jáde wá rojọ́ ọmọ Yorùbá Gani ò pọ̀ ju gbogbo wa lọ Gani kò lè lágbára tó gbogbo ilẹ̀ Yorùbá Gani want to cage all the kábíyèsí in Yorùbá land
Gani fẹ́ sọ́ra rẹ̀ di Ọlọ́run Yorùbá. No, Gani is nothing. Gani gbẹ́dọ̀ jáde. He have to explain some things to all the Yorùbás. Okay, owó tí Sunday Igboho lọ gbà. Okay, ó ní Sunday Igboho kúrò ní Ìbàdàn láago kan. Ó kúrò lóòtẹ́ẹ̀lì Táyọ̀ Àyìndé láago kan. Kò ní nọ́mbà Tinubu ní ìbẹ̀rẹ̀ kùtù. Ṣùgbọ́n nígbà tí Sunday Igboho gba 45 million. Ó wá pe Bọ́lá Ahmed pé sà wọ́n ti kó 45 million yẹn fún wa ẹni tí ò ní nọ́mbà láàárọ̀ ó wá di ọwọ́ ìrọ̀lẹ́ ó wá ní nọ́mbà padà. Ayé onírọ̀ ò ní dáa. Òfò lomi ẹ̀fọ́ ṣe òfò láyé onírọ̀ máa ṣe gbẹ̀yìn. Tinubu ó wá pe Táyọ̀ Àyìndé pé why tó fi jẹ́ 45 million naira ló kó fún Sunday Igboho. Gani jó di mímọ̀ fún wa wípé láàrin Táyọ̀ Àyìndé àti Sunday Igboho wàhálà 5 million yẹn sì wà láàrin wọn. And Táyọ̀ Àyìndé ti jáde síta wípé òun ò fojú kan Sunday Igboho rí. Gani must come out láti wá explain lot of things for us. Ó gbọ́dọ̀ jáde. Kí ẹ̀yin àgbààgbà all the Yorùbá mo mọ̀ pé ìyà ènìyàn ò jẹ́ Yorùbá. Gbogbo tí Ọlọ́run tí ẹni tó yẹ kí ẹ̀yà máa fi yangàn lágbàáyé lọ́lọ́run fún ìran Yorùbá lọ́pọlọ ni nímọ̀ ni ní òye ni. Tí ẹ bá ti wá dákẹ́ tí èdè Gani dẹ̀ mú yín nínú Bíbélì kan ó ní àwọn wọ̀nyí ń fẹnu wọ́n fi ń bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí ohun Ọlọ́run. Èmi mọ̀ pé ò fẹ́ ẹnu fẹ́ẹ̀nà Sunday Igboho torí ẹ̀rí iṣẹ́ ribiribi tó ṣe láàrin wa. Gani ti gbàgbé pé Yorùbá sọ wípé ẹni bá ṣe nídìí pẹpẹ ní jẹ nídìí pẹpẹ. Gani fẹ́ fẹ̀rù gbàbùkún ni. Ibi tí Gani ò ṣe sí ó fẹ́ kéré níbẹ̀ ni. Sunday Igboho dẹ̀ sọ wípé I want to become a leader. Till today Sunday Igboho rí ara rẹ̀ gẹ́gẹ́ bí leader in Yorùbá struggle. Olẹ́bí máa sọ wípé ẹ ṣáájú káwọn tẹ̀lé yín. Ẹ ṣáájú káwọn tẹ̀lé yín. That is why you see Sunday Igboho, he did not see himself as a leader. Ó ríra ẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́. Kí gbogbo wa jọ bẹ́ sínú igbó kájọ ṣiṣẹ́. Kájọ gba ilẹ̀ wa kó nínú ewu. Òun ò ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá tí ọmọ ń gún agbádá kiri, tí ọmọ béèrè 20 billion, tí ọmọ béèrè 12,000 pounds. No! Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo la mọ ewu tó wà nínú ìbanilórúkọ jẹ́. Tó bá jẹ́ lóòótọ́ àti lódodo that embargo pé kò tọ́ sí ọmọ Adéyẹmọ mo tún sọ lẹ́ẹ̀kan sí all the organization that you believe in Sunday Igboho ṣá pé ọmọ ọkọ ni ọmọ tó ṣe fi yan gan ni ẹgbẹ́dọ̀ bá wa dìde. We are nothing. Olókùn mò ń sọ́gùsì làwa ebi tí Nàìjíríà fi ń pa àwa làwa fi dìde pé ìyà táwa jẹ àwa ò fẹ́ káwọn tó bọ̀ lẹ́yìn wa ó jẹ àwa ò fẹ́ káwọn ọmọ wa ó jẹ. We are nothing. Àtijẹ́ àtimú Ọlọ́run ò rọ́mọ rẹ ni. Ọlọ́run ò ṣe kíni kò rọ́mọ rẹ ni ṣùgbọ́n ẹ̀yin tọ́lọ́run ṣẹ́gi ọ̀là fún ẹ bá wa gbẹ̀ ìyà yìí nù kúrò láyà lára Sunday Igboho. Kì í tún ṣara Sunday Igboho nìkan ẹ bá wa gbọ́n ìyà yìí nù kúrò lára Yorùbá. Gani ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run Yorùbá. Gani ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di untouchable. Tó bá jẹ́ pé wọ́n ti ṣe oògùn àṣegbé fún ni ẹ jẹ́ kí a sọ fún pé ilẹ̀ Yorùbá náà ń pe bíbà yìí kò sí àṣegbé kankan. Yorùbá wípé alúbàtà yìí dání òṣùwọ̀n Gani ti kún. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ mọ ewu tó wà nínú ìbanilórúkọ jẹ́ I challenge all the OPC including the Gani Adams. Wọ́n máa sọ pé Gani kan máa sọ a máa pọ́n mi lé ní gbangba a máa ṣe bí pé ó gbà fún mi Sunday number 1 Sunday ò lè gbà fún ẹ. Ojo níwọ́ akíkanjú lòun. A máa bà mí jẹ́ lẹ́yìn. Ibi tí Sunday Igboho ti bà ẹ́ jẹ́ lẹ́yìn. We need that evidence. Àwa ti rí ibi tó ti bà Sunday Igboho jẹ́ tí ọ́díò ẹ̀ tẹ́ rìlíìsì ẹ̀. Bàbá yẹn ẹjọ́ bàbá tó rìlíìsì ọ́díò yẹn síta
ó ní òyìn ní part 2 and 3 kó bá wa gbé síta again. We want to hear it. It's part of the evidence that we will use against. Mo tún wá fi àkókò yìí bàbá mi Senator Iyìọ́lá Omíṣore ọmọ Ifẹ̀ òòyè níbi ojú rẹ̀ tí mọ́ wá àwa mọ̀ ń gbà yẹn lọ́hùn bọ́dà mi kẹwàá kọ́lọ́run kó fọ̀run kẹwọn ó ní kí ni Iyìọ́lá fẹ́ pa bàbá Bọ́lá Ìgè sí ó lóun ò gbàgbọ́ pé bàbá Iyìọ́lá Omíṣore ló pa Bọ́lá Ìgè ṣùgbọ́n nígbà yẹn 75% of ọmọ Yorùbá believe pé Omíṣore bàbá wa Iyìọ́lá Omíṣore ó lọ́wọ́ nínú ikú bàbá wa Bọ́lá Ìgè. Mo fi àkókò yìí pé bàbá wa Iyìọ́lá Senator Iyìọ́lá Omíṣore former deputy governor of Ọ̀ṣun state. Ọlọ́run ti fẹ́ jà fún yín sà. Ọlọ́run ti fẹ́ jà fún yín ẹ̀yin ni ká wá jà fún ara yín. Ohun tó ṣòkùnkùn ń gbà yẹn lọ́hùn Ọlọ́run ọba mi ti fẹ́ tàn mọ́lẹ̀ sí 2001 years tí gbogbo wa wà nínú òkùnkùn tó fòkùnkùn tó fi dá ẹjọ́ tó fi rán yín lọ sẹ́wọ̀n Ọlọ́run ti fẹ́ tàn mọ́lẹ̀ sí. Gani Adams ti jáde síta pé òun mọ àwọn tó ṣekú pa Bọ́lá Ìgè kò yẹ kẹ́ jìyà àjẹnusà ìyà ìmọ̀dílé lọ́jẹ́ afẹ́kẹ́ bá wa fokùn sí rí Gani Adams lọ́rùn kẹ́ fún Gani Adams ẹ bá wa fokùn sí lọ́rùn kẹ́ fún ó gbẹ́dọ̀ sọ ẹni tó sọ wípé òun mọ ẹni tó pa Bọ́lá Ìgè kí orúkọ yín lè mọ́. Bàbá mi tẹ́ bá máa sọ history wọ́n á lè sọ nínú history pé ní 2000 and so Senator Iyìọ́lá Omíṣore o wọ́n gbé lọ sí kóòtù o torí kéèsì ikú Bọ́lá Ìgè o at the end of the day they jail him. Ṣùgbọ́n àwa fẹ́ kí history yóò padà again pé after 21 years later àṣírí àwọn tó pa Bọ́lá Ìgè wá tú síta so Nigeria government must compensate Senator Iyìọ́lá Omíṣore and say sorry to him. Ló bá tẹ lórúkọ yín bá mọ́sà ẹ gbẹ́dọ̀ bá wa focus sí Gani Adams lọ́rùn torí ìbà lórúkọ jẹ́ ni gbogbo president wa ká máa wo Gani náà bóde wo Táyọ̀ Àyìndé ká máa wo Gani náà bọ̀tẹ̀yìn ọmọ Yorùbá ẹgbẹ́ dọjà òun ní ọmọ ogun 1 million irọ́ ló wà ń díẹ̀ àwọn arìn káàkiri irọ́ ló wà ń díẹ̀ ẹni kókó àwọn ọmọ ogun ẹ̀ síta àwọn bàbá wa ti ní àmàjà o ṣùgbọ́n táwa dúró lé lórí àwa ti fún lórí ọ̀fẹ́ kó jáde síta kó ṣe nọ́mà kó jáde síta ìgbà tó dàtí kọ̀ tó ti lóhùn òní jáde síta tí ẹ̀mí ìgbéraga tó fẹ́ gbé ṣubú yẹn ṣì wà nínú ayé tó ṣe operate òun àtẹlẹ ti pera rẹ̀ ní òsì ìlú adìyẹ abọ́lọ́rùn àwọn ọmọ ìrìnkíran àwọn instrument Fúlàní láti bí ìran Yorùbá ṣubú. Wọ́n pa ọba lẹ́kìtì wọ́n pa dúdú wọ́n pa kú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá agbádá funfun náà ń wọ̀ káàkiri kò sí tó kàn wọ́n. A tún máa sọ fún wa pé wọ́n àti ìpayín a tún máa sọ fún wa pé Yorùbá ò ṣe é nu ẹnu fún Yorùbá ò ṣe é jà fún ó ṣe wá jẹ́ ẹni tó sọ pé Yorùbá máa jà fún ìran mi. Lẹ́wà ń bà lórúkọ jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ dìde o mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Bàbá wa Rasaki Arógundádé Gani ní ẹ sáyìn lẹ́tà pé kán wá pa òun ẹ̀yin àti 10 million boys ṣé 10 million boys ni wọ́n fẹ̀sùn kàn yín náà àṣẹ àpàyàn ẹ̀yin náà lẹ́ẹ̀ máa lọ là máa pé ojúlówó ọmọ Yorùbá rèé. Bàbá Rasaki Arógundádé olórí OPC New Era Gani lè fẹ́ pa òun pé ẹ sáyìn ìwé ẹgbọ́n ṣàpàyàn náà lẹ́yìn náà tẹ́yìn náà bá ti mọ̀ pé kẹ́ ẹ̀ ṣàpàyàn Gani ó bá yín lórúkọ jẹ́ ni ẹ já pàdé lílé ẹjọ́. A fẹ́ mọ òtítọ́ ọ̀rọ̀ yìí
afẹ́ mọ̀ bóyá bàbá Rasaki Arógundádé o apààyàn ni, Sunday Igboho apààyàn ni, Táyọ̀ Àyìndé apààyàn ni, ààrẹ Bọ́lá Ahmed Tinubu apààyàn ni. We want to know. Ìbà lórúkọ jẹ́ ni. Yorùbá wípé mọ̀ fokò mi dọ́nà ìjọ kan lèèyàn ń kọ́. Let ọmọ Ọbàtálá kó máa jáde mi rí títí ẹ̀rọ kò ṣe ń bú àwa ilé ni but àwa dúró lórí òtítọ́ gbogbo àràbúyà I don't have time for them. Àwa fẹ́ gba orílẹ̀-èdè wa, àwa fẹ́ kó nínú ìgbèkùn Nàìjíríà. Ẹ̀rí tí Gumi ń sọ, ẹ̀rí táwọn ènìyàn sọ wípé àwọn ọmọ tó mú wọn lọ sílé Gumi lọ negotiate. Gumi di intermediary láàrin Boko Haram àtàwọn tó jí ọmọ wọn gbé. Nigeria government dẹ̀ wo Gumi ṣe irú ìgbé ayé yẹ ló yẹ kí Yorùbá máa gbé. Ṣé irú ìgbé ayé yẹ ló yẹ kí Yorùbá máa gbé? Àwa ní ọmọ kan tó fẹ́ gbà wá lọ́wọ́ Fúlàní. Àwa ní ọmọ kan tí jẹ́ pé Ọlọ́run máa gbé dìde. Go and work for your people. Èèyàn kan wá jáde síta wá ní ìbà lórúkọ jẹ́ lòun fẹ́ fi lé. Àní àmọ́ ète wọn, gbogbo ète wọn, gbogbo èrò wọn, gbogbo ìṣe wọn lọ́lọ́run ti jẹ́ kó wà lọ́wọ́ wa. Pé nígbà tán bá bẹ̀rẹ̀ sí bà lórúkọ jẹ́, wọ́n ti lo oríṣiríṣi ọ̀rọ̀. Ẹ mọ̀ pé Gani àti Onítìrí wọn bọ́ ṣe wà papọ̀ lélẹ́yìí. Ẹni irọ́ ni mo pa nínú interview kan. Onítìrí sọ pé nígbà tó wà ti Gani tọ́jọ́ ń ṣiṣẹ́ ní OPC, òun ò béèrè iye tó pa. Nínú OPC òun ò béèrè rí. Ẹ má da David Amity lóhùn. Ó ń gbèjà ọmọ ìlú ẹni kó wálé. Ẹ jẹ́ kí David Amity wálé. Kó tiẹ̀ wá kó wá Nàìjíríà. Àwọn táwọn tá ti mọ̀ pé politician ni wọ́n ti pẹ́. Bàbá Àròpọ̀rẹ́ ń wálé. Ó ṣe ohun tó dára ní Oǹdó. Akọni ọmọ ní bàbá Àròpọ̀rẹ́. Kò ṣiṣẹ́ kò ṣe agitator títí ẹ̀ lórí social media nìkan. A wálé a ṣe ohun tó dáa sí Oǹdó. Ẹ jẹ́ kí àwọn yẹn wálé. Káwọn náà tiẹ̀ káwọn ará ìlú wọn ní Àkókó ní Ìlàjẹ tiẹ̀ fíìlì wọn. Irọ́ lọ́dọ̀ náà máa dúró sí àwọn máa kálòlò lórí social media. Kà á dára fọmọ tí ò gbọ́n. Ní kẹ́nikẹ́ni ọmọ kó mọ̀ fẹ́ràn ẹni tó bá wù. It's a matter of choice. Ìbà lórúkọ jẹ́ la láwa ò fẹ́. Táwa bá ń sọ̀rọ̀ sẹ́dẹ̀gbà ní orílẹ̀-èdè wa la fẹ́ gbà. Àwọn tẹ́fẹ́ ní tẹ́ni ká máa ṣe kíni nígbà tá a bá gbé orílẹ̀-èdè wa tán. Ṣé àwa sọ pé wọ́n ṣe Yorùbá ni? Kò yé wọn lẹ́ni ni. Tó bá dọ̀la yóò yé wọn. Wọ́n lè má darapọ̀ mọ́ wa lẹ́ni. Tó bá dọ̀la àwọn náà darapọ̀ mọ́ wa. Ẹja jọ ṣe ni. Ìfẹ́ ni mo fẹ́. Ẹ má bú ìyẹn mọ́. Ngbà tí àwa home based media lọ sí Kútọ́nù. Ó tó sọ fún wa ní pé ìrẹ́pọ̀ lòun fẹ́ òun ò fẹ́ èébú mọ́. Ẹ má bú ẹnikẹ́ni. So la fi ń béèrè lọ́wọ́ Gani ọ́díò tí Sunday Igboho ṣe. Tàbí ibi tó ti interview Sunday Igboho tó ní ẹ̀rí ko ibà Gani ẹ̀rí ko ẹ̀ bí kò dídẹ ẹ̀rí olójú kìnnìkan kí ibà Gani kó gbé síta. Ṣùgbọ́n àti gbé ti bá Gani síta níbi tó ti ń bá Sunday Igboho lórúkọ jẹ́ tó ń pè ní apààyàn tó ń pè ní tọ́ọ̀gì tó ń pè ní gáì tó ń pè ní 419 òun lọ sí London ó lọ sí France lọ sí America ó fẹ́ gba owó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá àwọn yẹn ò fún lówó. Sunday Igboho tí ò dẹ̀ lọ sí America tí ò lọ sí France tí ò lọ sí Germany tó jẹ́ pé Kútọ́nù ló wà àwọn ọmọ Yorùbá ń fún lówó torí iṣẹ́ tó ṣe ni. Àjù wọn ò ṣe é wí lẹ́jọ́ ìjà ìlara yìí tọ́bọ̀rọ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹni Ọlọ́run dá ti dáná owú kíkorò gbogbo ẹni tó bá ti ní ẹ̀mí àfẹ̀mí tó gbàgbé wípé àfẹ̀mí lè rí ṣe tó wọgbó àfẹ̀mí lẹ́fọ̀ ṣe tó wọ̀dàn àfẹ̀mí náà ni làgbáǹrere ṣe tó yọ̀wó lórí ṣanaṣana. Irú wọn àbùkù náà máa kàgbẹ̀yìn. Ilẹ̀ Yorùbá ju bàbá ńlá bàbá ẹnikẹ́ni lọ. Ẹ tún lọ kó àwọn àjẹ́ yín síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láì jẹ́ mo rí pé ẹ̀kẹ́ mi yọ. Mo wá níṣẹ́ kìí ṣe pé àwọn àjẹ́ tí Gani kó síta ni mo fi ń sanra.
àwa ò máa fi yín sara ni àwa máa dúró lórí òtítọ́ mo ti sọ fún yín bẹ́ẹ̀ já ewé bẹ́ẹ̀ já egbò lórí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ṣiṣẹ́ lòdì sí kò ní gbẹ̀yìn ó máa ṣiṣẹ́ lòdì sí náyé yín ni Bíbélì wípé olódodo a máa láyà bí kìnìún olódodo a máa láyà bí kìnìún èyí tí ọwọ́ rẹ̀ bá yẹ dìímú ṣíṣí orílẹ̀-èdè wa làwọn sọ̀rọ̀ nípa ẹ̀. We did not force anybody to join Sunday Igboho but we preach love through Sunday Igboho ẹjẹ́ àjọgbára wa kò dẹ̀ fi pamọ́ ẹnikẹ́ni bí Sunday Igboho ṣe léyìí entertainer ní ariwo orí social media yẹn náà ní Sunday Igboho ṣe tí Sẹ́ríkì gàngàn sáwọ́gbó tó fún lọ́jọ́ méje kọjọ́ méje tó pé ọmọ àlè ti yá dànù ọmọ àlè yá pé Sunday Igboho tá a yànbọn fún tí ìbò rẹ̀ yìí tó bá dé rẹ́rẹ́ ọ̀run ó yá dànù entertainer yẹn náà ní Sunday Igboho ṣe tí Sẹ́ríkì gàngàn ní tí n bá ti gbórúkọ rẹ̀ òtútù àmú mi níjọ́ mo tún délé ayé yìí gbọ́rí ẹ̀rí mo sọ fún yín entertainer yẹn náà ní Sunday Igboho ṣe tó wọ Èkìtì láago kan àbọ̀ òru tó wá ṣàfọ̀mọ́ Èkìtì nígbà yẹn lọ ara tó ń ta yín lára nìyẹn pé everybody Sunday Igboho ní Sunday Igboho lọ́hùn Sunday Igboho ní iṣẹ́ ni iṣẹ́ tọmọ ọlọ́mọ ṣe ni òun ò dẹ̀ ríra ẹ̀ gẹ́gẹ́ bí òun ṣe fún ẹnikẹ́ni ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ohun tó tọ́ tó yẹ kó òun ó ṣe ni ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí pé ìran mi ò gbẹ́dọ̀ parun ó rí ara ẹ̀ pé àjò lè dùn kó dídẹ̀rẹ́ ọmọ rẹ̀ wò ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀yin ni tí wàhálà bá dé pápápá tí kò yàwó ó di wọ̀ bóyá France ni ẹ̀wẹ́ ẹ ti fowó owó 20,000 10,000 30,000 50,000 tẹ́ ẹ̀ ń gbà lọ́wọ́ coordinator kọ̀ọ̀kan ẹ ti lọ fi ra létí lóyìnbó òjò pa bàtà pa jẹwọjẹwọ etí ẹ̀ ẹ̀yin ìyá mi lẹ́ẹ̀kan kí n tó máa lọ sí mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín gbogbo abiyamọ gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ̀ ń bá wa rìnrìn àjò orílẹ̀-èdè Yorùbá ohun tó ṣẹlẹ̀ yẹn má jẹ́ kó mì yín lọ́kàn ìkórìtà tá a máa dé títí a máa fi débi tá à ń lọ a máa débẹ̀ gbogbo bus stop tó yẹ ká dé la máa débẹ̀ àti la bus stop ti dúpọ̀ ní tìrí kọjá gbogbo ilé ìtẹ́jẹ lánàá tó ń sọ pé àwọn adélé wọn ṣeré pani bus stop Gani la wà yìí tí Ọlọ́run bá lè fún yín ní ìṣẹ́gun lórí dúpọ̀ ní tìrí ẹgbẹ́ tó ní ìṣẹ́gun lórí eléyìí àwọn afibiṣẹ́ lóore àwọn ọmọ ìrankíran àwọn tó jẹ́ pé ohun tó bá dára làwọn máa ń dúró sínú òkùnkùn wá àtàfà sínú ẹ̀ ẹ má já gbà kan ba orúkọ Sunday Igboho jẹ́ wọn ò mọ̀ ṣẹ́rí ó dára kí ènìyàn kó má ní àṣírí ó dára bí orí Orlando ni ó ní kó o tó bú mi máa búra mi ó lè ní eyín mi tó jó eyín tí mo fi ń jẹ gàǹjà ni bàbá ti búra ẹ̀ tán ìwọ tó lọ fẹ́ bú Orlando ọ̀wọ̀ ò ní rè é bú kankan bú Sunday Igboho ti sọ bó ṣe ṣiṣẹ́ pẹ̀lú olóṣèlú wèrè kan wá sọ wípé Sunday Igboho gbowó lọ́wọ́ àwọn PDP lẹ́kìtì ń bíbà yìí kó mú evidence síta lára ẹ̀sùn ara àwọn ọ̀rọ̀ tí Gani sọ tó rò pé tó ń bá sọ síta ọmọ Yorùbá máa padà lẹ́yìn Sunday Igboho pé ó gbowó lọ́wọ́ APC ó gbowó lọ́wọ́ PDP sáà Gani ìwọ náà gbowó lọ́wọ́ PDP ó tún gbowó lọ́wọ́ Labour ṣèbó owó ti Labour owó tó gbà lọ́wọ́ Obi ló tú OPC Ìbàdàn tó fẹ́ fọ́ọ̀sì àwọn yẹn pé dandan Obi náà gbọ́dọ̀ dìbò fún táwọn yẹn yarí fún ẹ pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ bó tẹ̀tẹ̀ pàṣẹ fún pé ẹ mọ́ dìbò ìbò tẹ́ fẹ́ di ìbò pamílẹ́kún ni ẹ mọ́ dìbò ìbò tẹ́ fẹ́ di yóò lánlẹ́yìn ni yóò lẹ́yìn ẹ mọ́ dìbò ìbò tẹ́ fẹ́ di ebi léńdé ni tẹ́ni no ṣùgbọ́n ìwọ ní dandan Obi náà gbọ́dọ̀ dìbò fún torí pé àwọn OPC Ìbàdàn wọn á dìbò fún Obi pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kábílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì lóní kọ́ lọ yọ another coordinator lé wọn lórí òun ló tó ṣèbó gbowó lọ́wọ́ Obi tó bá ní Sunday Igboho gbowó lọ́wọ́ PDP ó gbowó lọ́wọ́ APC ọ̀rọ̀ Sunday Igboho ti di bí ibi tó ká bá wà ló jọ ká máa wá ń bari adáni ti dáni tán ni ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró
gbogbo ẹ̀yin abiyamọ pátá àbàwọ́n tí Gani Adams fẹ́ fi Sunday Igboho lára ẹ bá wa gbọ́ dànù nílé ẹjọ́. ẹ̀yin màmá wa ní London, ẹ̀yin bàbá wa ní London, l'Amẹ́ríkà, ní Canada, ẹ̀yin tẹ́ ṣe agbátẹrù ìrìn àjò Yorùbá nation, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé nígbà tí Sunday Igboho wọnú Yorùbá nation yẹ òkìkí kìíní yẹ ṣe kíni bígbà tí ènìyàn bá fi petrol sínú iná tó bú gàù. ẹ bá wa dìde, Gani gbẹ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́, ó mọ̀ ni o. bá ti pariwo láti jẹ́ pé ó gbọ́dọ̀ jáde síra kó wá tara apology kó wá ṣe gbá, mo mọ̀ pé ẹ̀mí ìgbéraga tí ń bẹ nínú ayé Gani ò ní jẹ́ ó jáde. Gani ò ní jáde. àwọn tó jẹ́ OPC gan tó tẹ̀lé lẹ́yìn ló mú wọn lẹ́rú ni. ẹgbẹ́ bàbá ẹ̀ ó ti kó wọn láyà jẹ. Let us ask them question. ṣé Gani lè búra fún ni àbí ìjàngbara lẹ̀ Yorùbá lè búra nínú OPC? That is question. Ó ṣojú àwa ní mo ṣe, mo máa ń sọ dáadáa. bọ́dà mi tó táwa gbé lọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn lọ́hùn ló halẹ̀ mọ́ wa ní ó jẹ́ káwa náà wọnú OPC lọ. ìbúra tẹ́ ẹ búra kì í ṣe ìbúra, ẹ búra fún bàbá Frederick Fasehun, ẹ búra fún Gani Adams, ẹ búra pé ìjàngbara ilẹ̀ Yorùbá lẹ búra fún. ẹ̀sùn tí Gani fi kan bàbá Frederick Fasehun pé ó ti di olóṣèlú, ó ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú, ó gbowó lọ́wọ́ Ọbásanjọ́, àbí Gani gan ti gbowó lọ́wọ́ Jonathan náà, ó ti gbowó lọ́wọ́ Obi. kí ló tún kù? ìbanilórúkọ jẹ́. ewu tó wà nínú ìbanilórúkọ jẹ́. Yorùbá ẹ má jẹ́ kí kojú ojú olóore ilẹ̀ Yorùbá orí bi. Let us stand for the Sunday Igboho Oòṣà, stand for the Yorùbá and reject the agenda Gani Adams lórí ilẹ̀ Yorùbá. We must reject it. kó mọ̀ pé Yorùbá ju òun lọ, kó mọ̀ pé kí Gani mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan. mo kọ́ nìkan nígbà yẹn lọ́hùn pé Gani kókó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tiẹ̀, kí ìwọ ṣe ti tiẹ̀, jẹ́ kí Sunday Igboho ṣe ti tiẹ̀. tó bá ní ibà Gani Adams ẹ ṣáájú káwa tẹ̀lé yín lẹ́yìn, tí wọ́n bá mọ̀ pé aṣọ white ẹ agbádá white ẹ ò lè gbé wọgbó. tó bá mọ̀ dẹ̀ mọ̀ pé báwo ni mo ṣe dojú ìjà kọ àwọn ọmọ bàbá mi, fine. jẹ́ kẹ́ni tó jẹ́ ọ̀ríjínà ojúlówó ọmọ kọlọ̀ Yorùbá jẹ́ kó ṣiṣẹ́ ìdáǹdè tọ́lọ́run ọba mìíràn fún ilẹ̀ Yorùbá. Gani gbẹ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́. ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ tẹ́ fẹ́ràn Igboho, all the Igboho friend, the committee of Igboho friend, mi ò tí ì rọ́wọ́ yín. ó yẹ kí lọ́ọ̀yà yín náà ti gbé ìwé lé lọ́wọ́. torí orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. tá a bá dárúkọ Fábùmí Òkè Mẹ́sì lẹ́ni iṣẹ́ rere tó ṣe é lẹ́ni. àwọn ọmọ Fábùmí Òkè Mẹ́sì máa ń jáde síta ní pé àwa lọmọ Fábùmí Òkè Mẹ́sì, àwa ọmọ Fábùmí Òkè Mẹ́sì rèé, torí iṣẹ́ rere tí bàbá wọn ṣe lẹ́ni. gbogbo àwọn bàbá wa, gbogbo àwọn ọmọ bàbá Èkìtì tó ń lọ́wọ́ nínú Èkìtì parapọ̀ that they fight for the freedom of Èkìtì. irú àwọn a máa ń yẹ pé akíkanjú làwọn bàbá wa, àwọn bàbá wa wà lára àwọn tó jáde tó fáìtì ogun Ìbàdàn gbà ẹ lọ́hùn tí Èkìtì ò fi dẹrú. fámìlì Lísàbí, fámìlì Ògèdèngbé Agbógungbòrò, wọn a máa fi pa wọn ẹ̀gbọ́n ni máa yọ̀ ó lórí Olúmọ, torí pé bàbá wọn ṣiṣẹ́ tó dáa lẹ̀ ni, iṣẹ́ tó fi yan gan. orúkọ bàbá wọn ò bàjẹ́, orúkọ bàbá wọn kò bàjẹ́. Let me tell you one thing. àwọn Ògún, Ọya, Ṣàngó, Ọ̀ṣun tá à ń bọ lẹ́nìí ènìyàn ni wọ́n, àkàndá ènìyàn ni wọ́n. Ọlọ́run sọ wọ́n, ó ṣe wọ́n láàmì ni, wọ́n ṣiṣẹ́ tó dára lẹ̀. làwọn ènìyàn wá rí wọn pé àwọn tó ṣiṣẹ́ yìí ká máa gbégbòsà fún wọn ni. orúkọ wọn ò bàjẹ́ ni, orúkọ wọn ò bàjẹ́. ẹ má jà borúkọ lórúkọ jẹ́. ẹni tó dẹ̀ fẹ́ borúkọ ìkan nínú akọni ọmọ Yorùbá, all the Yorùbá must deal with Gani. kí Gani mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan. àti fún lórí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ọmọ kó apologize. kí n tó máa lọ, I will use this medium
to call all the Oyomesi again. Mistake tí Aláàfin Ọ̀yọ́ àná ṣe, you can correct it. Ẹ̀rọ Gani lóye o, Ààrẹ Ọ̀nà Kakanfò. Gani ò ń ṣe ààrẹ, kì í ṣe olórí ogun ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ni. Ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé Ààrẹ Ọ̀nà ló gẹ́gẹ́gẹ́gẹ́ ní the real title of that oyè, rename of that oyè. Ààrẹ Ọ̀nà, àwọn ìbàràyé, àwọn ìbàrìbà ló fi Kakanfò ló fi sí. Ẹ̀yin Oyomesi, you must do something. We don't want Gani again. If you have ọmọ Ọ̀yọ́, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ town, Gani bà yín lójú jẹ́. Torí very soon, we will see the Ọ̀yọ́ as enemy of Yoruba land. Tẹ́ ẹ bá ṣàtúnṣe lórí ọ̀rọ̀ Gani. Ẹ̀rọ Gani lóye. Ó ń dorí ìtàn Ọ̀yọ́ kodò. Ìyẹn ni pé ó fẹ́ bayé ìtàn Ọ̀yọ́ jẹ́. Ó tún fẹ́ pe àwọn fámìlì bàbá ẹ̀ wá. Kó tún wá kó Ọ̀yọ́. Ẹ̀ẹ̀mẹyẹ ìgbà táwọn Fúlàní ti fogun ja Ọ̀yọ́ ni. Gani tún fẹ́ kó wá again. We must reject everything belong to Gani in Yoruba land. Torí pé ọ̀tá Yorùbá ni Gani. Ẹni bí ni Gani. Ẹni àìjírí ni Gani Adams. Iṣẹ́ táwọn ti ṣe fún ìran Yorùbá, ẹni kó jáde síta oore kan. Ẹni kó jáde síta oore kan. Ẹyọ kan ni o. Tí Gani ṣe fún ìran Yorùbá, wọ́n máa bẹ̀rẹ̀ ní ìjà Kétu níbi tó ti pọ̀ ọmọ Yorùbá. Tẹ́ ń jà fún ipò. Ìjà Amúṣin ṣebí torí pé ń jà fún ipò ni. Tí fàṣẹ jáde kí ló mú kí Ọbásanjọ́ sọ pé ẹni OPC tẹ́ bá ti rí shoot aside nígbà tẹ́ fẹ́ dà lóru ni jàjà òmìnira orí ẹyọ kan mi ò ní méjì. Ìyá mi Kẹ́misọ́lá Àlàdé ẹ máa sẹ́ndì nǹkan tí máa fi ṣe àjíǹde o, ẹ máa sẹ́ndì ẹ o, ẹ̀yin tèmi o. Kó jáde orí ẹyọ kan tí Gani ṣe ìran Yorùbá. Adé ìlú kan bí ìlú bí mẹ́fà, all of them mẹ́ta dárúkọ àwọn yẹn they reject Gani Adams pé àwọn aburú àwọn ìwà ìkà tó ti wù sí ìlú wọn. Àrí ìlú kan tí Gani ti da ìlú yẹrú ti today tó jẹ́ pé ogun ṣẹlẹ̀ ńbẹ̀ tó kẹ̀yìn àwọn ọmọ ìlú yẹn síra wọn. Oore kan tí Gani ṣe fún ìran Yorùbá kẹjáde síta kẹwàá sọ mi ò gbọ́ rí o. Èyí tún yà mí lẹ́nu o. Yorùbá ẹ tútù o, ṣùgbọ́n this time around ẹja gbóná díẹ̀. We will be able to reject àwọn attachment táwọn ọmọ àlè tó ń gbé wọ àárín wa. A fi ìyàn joyè, òun náà tún fi ìyàn joyè. Èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́. Ẹ wo Ojúmọ́ Ire ló mọ yín lénìí. Yóò dára fún yín o, ọ̀sẹ̀ yìí máa sàn yín sówó àsàn yín sọmọ sí àlàáfíà ìkúbalẹ̀ ọ̀rọ̀. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí. Ogo orele kò délé kò ní jẹ́ ìpín yín, oroko kòdókò kò ní jẹ́ ìpín yín, ó wọlé kò lè jáde, Ọlọ́run ọba ò ní jẹ́ ó kàn yín, ó jáde kò lè wọlé mọ́ kò ní jẹ́ ìpín yín. Agbára yìí fòkòtò, ire ayé yín ò ní fò yín ru láṣẹ Olódùmarè. Ilẹ̀ Yorùbá máa gbé yín, kò ní gbé àwọn ọ̀dàlẹ̀. Èwo tó wà nínú ìbanilórúkọ jẹ́ let us stand up for Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà olóore wa ni. God bless you.